ikọ̀ ọmọ ẹgbẹ́ òkùnkùn kan tí wọ́n bá ìbọn ìléwọ́ lọ́wọ́ ẹ̀ há sọ́wọ́ ọlọ́pàá. Bẹ́ẹ̀ lọ́wọ́ tún tẹ àwọn 6 mìíràn tán ṣe ìkọlù sí àwọn ènìyàn kan ní ìlú Ìré. Ikọ̀ ọmọ ẹgbẹ́ òkùnkùn kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ismail Dámiláre ti bọ́ sọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà báyìí lẹ́yìn tí wọ́n ká ìbọn ìléwọ́ mọ́ ọ lọ́wọ́ tí kò sì bá òfin mu ní ọ̀nà tí wọ́n gbà kà mọ́ ọ lọ́wọ́ o. Àfúrásì náà la gbọ́ pé bọ́wọ́ ṣe tẹ̀ ẹ́ ló bẹ̀rẹ̀ sí ní bá àwọn agbófinró jìjàkadì, èyí ló mú kí wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́mú gàárì sí lọ́wọ́ àti lẹ́sẹ̀ tí wọ́n sì wá lọ sí ilé-iṣẹ́ wọn pé kó wá sọ tẹnu ẹ̀ níbẹ̀ o. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀gbẹ́ni Abíọ́dún Ọ̀jẹ́lábí ṣe lálàyé wípé ìbọn ìléwọ́ ọlọ́ta 6 làwọn ká mọ́ arákùnrin ọ̀hún lọ́wọ́. Àfúrásì náà ni wọ́n sọ di mímọ̀ wípé lẹ́yìn tí wọ́n bá ìbọn ìlọ́wọ́ ẹ̀ òun ni ó ṣe bẹ́ẹ̀ tó sọ ọ́ di ìjà ọgbà wọn bí pé ń bolo tìrìbọn kí ló fẹ́ fi ṣe ló bá kọjú ìjà sáwọn ọlọ́pàá padà. Àfúrásì náà ló jẹ́ ẹni ọdún 22 22 years tí ìnagijẹ rẹ̀ sì ń jẹ́ Kílà. Òun lọ́wọ́ ikọ̀ àwọn ọlọ́pàá tẹ̀ ní agbègbè Akéde Òkè Baálẹ̀ ní Òṣogbo lásìkò táwọn aládùúgbò náà ké pè wọ́n wípé ọ̀daràn kan ń yọ àdúgbò lẹ́nu. Èyí ló mú kí wọ́n máa wá káàkiri tí wọ́n sì bá ọ̀kan nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ní bùbá wọn lẹ́yìn tí àwọn yòókù ti fi ẹsẹ̀ fẹ́ ẹ. Bákan náà ni Ọ̀jẹ́lábí ṣe lálàyé wípé àwọn ọ̀daràn ikọ̀ ọmọ ẹgbẹ́ òkùnkùn 6 tí wọ́n ṣèkọlù sí ara wọn ní iléèwé gbogbonìṣe tìpínlẹ̀ Ọ̀ṣun Pólì tó wà nílùú Ìré lọ́wọ́ àwọn ti tẹ̀ báyìí. Bẹ́ẹ̀ làwọn sì ti ṣetán o láti ṣe kíni láti ṣe gbogbo àwọn ìwádìí tó bá tọ́ kí àwọn ṣe lórí ẹ̀ o. Ọ̀jẹ́lábí ní iléeṣẹ́ ọlọ́pàá kò ní dáwọ́ dúró láti máa fọ ìlú mọ́ tàbí láti dáàbò bo dúkìá àwọn aráàlú nígbà gbogbo ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni àwọn afurasí náà sì wà lákọlò àwọn wípé láìpẹ́ àwọn yóò wọ́ wọn relé ẹjọ́ o. Ọba ìlú Orílẹ̀ Ìtorí Odò ní ìjọba ìbílẹ̀ Ewékòró Ọba Adébísí Àtàndá Adébáyọ̀ ti jáde láyé o. Kábíyèsí náà la gbọ́ wípé wọ́n tẹrígba aṣọ lẹ́ni ọdún 97 lẹ́yìn àìsàn ráńpẹ́. Kábíyèsí náà ni ọ̀gá kejì ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti Moshood Abiola ìyẹn Mapoli tó wà nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. A gbọ́ pé ó ti tó bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí kábíyèsí náà ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn kó tó di wípé ẹlẹ́mìí padà gbà á. Lára àwọn tó fi ìṣẹ̀lẹ̀ náà tó wà létí jẹ́ kó di mímọ̀ wípé àìsàn ọjọ́ ogbó ló ṣe kábíyèsí o tí ọlọ́jọ́ sì ṣibẹ̀ gba ibẹ̀ náà dé. Nígbà tí wọ́n ń kẹ́dùn ìpapòdà ọba ọ̀hún, àwọn alákòóso ilé ẹ̀kọ́ Mapoli wọ́n sọ pé bó tilẹ̀ jẹ́ wípé òkú kábíyèsí kì í ṣe ọ̀fọ̀, ṣùgbọ́n bí kì í ṣe wípé ọba Adébáyọ̀ kó ipa tó jù nínú ìdàgbàsókè ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde tí ọ̀gá àgbà ọ̀mọ̀wé Kóyèjọlá Òṣó fi síta, èyí tí ọ̀gbẹ́ni Yẹmí Àjíbọ́lá tó jẹ́ agbẹnusọ ilé ẹ̀kọ́ náà fi ránṣẹ́ sáwọn akọ̀ròyìn, ó ní àwọn kò lè gbàgbé o, bẹ́ẹ̀ ni àwọn ò lè ṣe aláìmárántí ipa mánigbàgbé tí ọba Adébáyọ̀ kó lásìkò tí wọ́n fi wà ní ilé ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bí ọ̀gá àgbà. Ó mà ṣe o, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gba ẹ̀mí gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn nípínlẹ̀ Ògùn. Kò sí ẹni tó gbọ́ nípa awakọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó ń wa ìwàkuwà lọ́sẹ̀ tó kọjá bó ṣe yà lọ pa àgbàlagbà gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́sẹ̀ tó kọjá tí kò ní bara jẹ́ o. Ọkùnrin náà Abíọ́dún Àrẹ̀mú la gbọ́ pé awakọ̀ náà fi ọkọ̀ pa nítòsí ilé rẹ̀ kan tó wà ní Ọ̀tà. Gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́, wọ́n ní ọmọkùnrin awakọ̀ kan tí ìgbàgbọ́ gbogbo àwọn ènìyàn tí wọn kò ṣiyèméjì lé lórí ni wípé ó ń lu jìbìtì orí ẹ̀rọ ayélujára ìyẹn yahoo yahoo, òun ni wọ́n ní ó yà
lọ pa arákùnrin ọ̀hún látàrí ọkọ̀ ìwàkuwà ní ọjọ́ náà. Níbi tí wọ́n ti ń wa ìwàkuwà yìí ni wọ́n ti lọ yàgbá ọ̀gbẹ́ni Àrẹ̀mú tí wọ́n sì gbabẹ̀ sọdá sọ́nà alákejì lójú ẹsẹ̀, ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá yìí ọjọ́ 12 oṣù kẹwàá ọdún 2025. A tiẹ̀ gbọ́ pé àwọn tó wà nítòsí lásìkò náà gbìyànjú láti gbé ọ̀gbẹ́ni Abíọ́dún lọ sí ilé ìwòsàn láti dóòlà ẹ̀mí rẹ̀, ṣùgbọ́n àwọn dókítà dá a padà wípé ẹ̀pa ò bóró mọ́, ọmọyẹ ó ti ṣe bẹ́ẹ̀ rìn wòwò wọjà. Lára àwọn tó fi ìṣẹ̀lẹ̀ náà tó wa létí ṣe lálàyé wípé lójú ẹsẹ̀ ni awakọ̀ náà ti na pápá bora ní kété tó ti rí iṣẹ́ burúkú tí òun ti ṣe kalẹ̀. Nígbà tó ń kẹ́dùn ikú Àrẹ̀mú, gómìnà Dàpọ̀ Abíọ́dún sọ pé àdánù ńlá ni ikú náà jẹ́ fún wọn ní ìpínlẹ̀ Ògùn àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ó ní kì í ṣe àsìkò yìí ló yẹ kí ògbóǹtarìgì ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn tó ti kó ipa ribiribi láti gbẹnusọ fáwọn aráàlú jáde láyé o. Ó ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí akíkanjú tó ní ìgboyà tó sì ń sọ̀rọ̀ sí ibi tí ọ̀rọ̀ bá wà láì ní fi igbá kan bọ ìkan nínú. Ìṣẹ̀lẹ̀ yìí bà wá lọ́kàn jẹ́ gidi. Ìràwọ̀ ńlá kan ni wọ́n gé kúrò ní orí òkè èèpẹ̀ yìí nípa ìwà àìbìkítà, ṣùgbọ́n síbẹ̀ a kò ní gbàgbé ipò tó ti kó gómìnà Abíọ́dún ló sọ bẹ́ẹ̀. Nígbà tó ń gbàdúrà pé kí Ọlọ́run tẹ́ òkú náà sí afẹ́fẹ́ rere, ó rọ àwọn mọ̀lẹ́bí wípé ẹ̀yin àti àwọn olólùfẹ́ arákùnrin ọ̀hún ẹ mú ọkàn le ní àsìkò tí wàhálà ńlá yìí tí ó bẹ́ sílẹ̀. Ẹ lè tẹ̀lé wa lórí ojú òpó YouTube wa lórí ìkànnì yìí bí a ó ṣe máa fi àwọn fọ́nrán báyìí. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.